gbogbo ohun tí Sheikh Adamu ṣe lánàá àwọn tí wọ́n ń bẹ níbi iṣẹ́ wọn sìn wọ́n ti ń parẹ́. ó ní wọ́n ń kọ́ wọn lóògùn ó náà wà láwọn tó kọ́ ó kódà ó kọ́ ní write up lecturer ló péré o he is a lecturer ṣùgbọ́n ohun tó bá kọ àtọ̀rọ̀ tó bá sọ kò júwe pé lecturer tó yẹ ká bá àmánà ilmiya àmánà àdàbíyà tó yẹ ká bá lọ́dọ̀ ẹ̀ àbá lọ́dọ̀ wọn. ó sọ mo wá fẹ́ kó búra bóyá tó bá lọ ẹni occasion kan kó wá sọ pé ìgbà tó ń wà Markaz torí Markaz ló ti kéwú Markaz ló ti kéwú ṣùgbọ́n òun náà wà náà àwọn tó ń takò Markaz ẹ̀sìn tó bá fẹ́ lọ sí ẹni occasion ó gbé Kùránì búra pé ìgbà tó ń wà Markaz wọn kó àwọn ní tawhid ọwọ́ mùdírù Markaz ló sì ti gba ṣàádà rẹ̀ torí àsìkò kan náà pawápọ̀ tàjọ kéwú ìgbà tí wọ́n ń ṣe ṣàádà tànàwí lèmi ń ṣe sararábíà lèmi ń ṣe rọ́bíà kì í ṣe pé ó ti jáde kan tipẹ́tipẹ́ ò bá wọ agbádá jù bẹ́ẹ̀ lọ ò bá wọ kankan jù bẹ́ẹ̀ lọ ìgbà tí wọ́n ń ṣe sanarábíà torí classmate bàbá ọ̀tẹ́ ni classmate tátúni náà àfáwà kọ̀bọ́rù ṣúgà classmate ni wọ́n Dr. Bube ní University of Ilorin classmate ni wọ́n. Bàbá kan ní ọ̀nà tí orúkọ bàbá náà wọ́n ní bàbá náà dá wákà wípé kéwù wá la kéwù nǹkan wá ẹni bá fẹ́ kó kárí ìlú wa ẹ̀kẹ́ ló bọ́ ẹ̀kọ́kọ́ á sọ ẹ má bá wa kí ibò sí ebi. Sheikh Adamu wá fẹ́ bá bàbá yẹn wọ́n rí pé wákà tí wọ́n dá yẹn wákà tó dá ni Sheikh Adamu wá fẹ́ bá wọn fi parapá ó lè dùn kà lọ́dọ̀ kó lè ní ìdíjòkó nínú èdè Lárúbáwá wọ́n ní lèlè ilmi haqqan kharajina kéwù wá láàkí nǹkan wá òun nìyẹn bàbá wá sọ di lèlè ilmi haqqan kharajina ẹni bá fẹ́ kó kárí ìlú wa natlubuhu haythu kunna wa man yuridu ladina ẹni bá fẹ́ kó kárí ìlú wa falyatina haythu kunna kó wá bá wa bí dábá wa wazadu labudda minhu kila yajua ladina wazadu labudda minhu kila yajua ladina ẹ̀kẹ́ ló bọ́ ẹ̀kọ́kọ́ aṣọ kẹ máa bá wa kí ibò sí ebi kìlá ẹjọ́ àlàdé iná. Ta ni ó gbọ́ orin yẹn bó ti Lárúbáwá àti Yorùbá tí mi ò ní dùn? àwọn ò mọ bàbá tó kọ́ ńgbà tí àwa wà nílé kéwú la ka kéwú débẹ̀ tẹ̀fsírì nínú tẹ̀fsírì àìmọye táwọn bàbá Mudirul Markaz Sheikh Muhammad Habibullah tí wọ́n ka kéwú gbàbẹ̀ gbígbọ́ rẹ̀ inú wọn máa dùn pé bàbá jù ẹ nìyẹn ni wọ́n wá wò pé mímọ̀ táwọn náà mọ̀ káwọn fi kún tọ́lọ́run bùn bàbá yẹn lẹ́bùn. Sheikh Adamu wọ́n máa ń ṣe dáadáa sílé gbogbo oníkálukú ni ló fi já sí pé gbogbo ẹni tó bá ń ṣe àbòsí sí wọn lónìí wàláhì kò lè mú ẹ̀san ẹ̀ jẹ lọ́dọ̀ Ọlọ́run ní foríjì o torí bàbá yẹn ò dá nǹkan ní nǹkan rú wọn à sì bà nǹkan ní nǹkan jẹ́ sọ ẹni tó bá dìde pé àfi bí òun ṣe fẹ́ gbé iṣẹ́ bàbá yẹn àti dáwọ́là bàbá yẹn ṣubú torí pé òun fẹ́ gbé tòun dìde ó ń tan rẹ̀ ní o
ṣe mọ̀ pé 2017 ni Mọ̀lánà Sheikh Adam pé 100 ọdún tó bá yá sí pé wọ́n ń bẹ láyé, that is 1 century. A sì rí kà nínú àdìsá Ànábì wípé a máa gbé ẹlòmíì dìde yujaddidu amra dinihi tí ó náà jẹ́ mujaddid tí ó tún gbé tuntun wá dárò pé eléyìí tún gbé tuntun wá láti 2017 dáwọ́lá Sheikh Adam la ṣe ń lò lọ, a ṣe ń lò ó lọ, wọ́n tún fẹ́ lọ 100 mi sí, kò sẹ́ni tó lè gbé ṣubú torí pé iṣẹ́ tí wọ́n ṣe kọjá pé kákan gbàgbé ẹ̀ just like that. La yunsa abadan Sheikh Adam ò ṣe gbàgbé, wọ́n á sì lè gbàgbé kò sí ẹ̀ bá àfàbò sí kún ẹ̀ bá fi ọ̀tẹ̀ kún dáwọ́lá àwọn ò lè ṣubú. Ìyẹn jẹ́ number 1. Àwọn èèyàn ń jáde lórí professor tí wọ́n ní ó sọ̀rọ̀ tí ò dá sí Mọ̀lánà Mudirul Markaz. Ibẹ̀ kọ́ láti kọ́kọ́ gbé, ẹjá kọ́kọ́ gbé lọ́dọ̀ Nafiu yìí mo fẹ́ kó ṣe fídíò àbí tó bá ní ẹni program kan tó bá fẹ́ lọ kó wá búra, kó gbé Al-Qur'an kó búra pé in tí mo fẹ́ sọ yìí tí mo fẹ́ bí léèrè, torí pé nígbà tó dé conference yẹn ó ti ń sọ tipẹ́ ó ti sọ àwọn kan tipẹ́ tó wà ní Markazi kò ń ṣe lé kọ́tà ohid kò ń ṣe lé ẹ̀sìn kìíní kan ní ìgbàwọ̀, ó ti máa ń sọ àwọn ọ̀rọ̀ yẹn tipẹ́. Ṣùgbọ́n lè tó tún wá sọ níbi conference tó lọ, ó tún wá ń sọ ń bẹ̀ wípé Sheikh Adam wọ́n sọ nínú tírà wọn wípé kí ẹ máa mú ẹ̀sìn lẹ́rú kò dáa, ní gbogbo tí Sheikh Adam ṣe lánàá àwọn tí wọ́n ń bẹ níbi iṣẹ́ wọn sìn wọ́n ti ń parẹ́. Ó ní wọ́n ń kọ́ wọn lóògùn, ó náà wà náà tó kọ́ ó kọ́dà ó kọ́ ní write up, lecturer ló pèrè o, he is a lecturer. Ṣùgbọ́n ihun tó bá kọ àtọ̀rọ̀ tó bá sọ kò júwe pé lecturer tó yẹ ká bá àmánà ilmiya àmánà àdàbíyà tó yẹ ká bá lọ́dọ̀ ẹ̀ àbá lọ́dọ̀ wọn. Ó sọ mo wá fẹ́ kó búra pé a tó bá lọ ẹni occasion kan kó wá sọ pé ìgbà tó ń wà Markaz, torí Markaz ló ti kéwú, Markaz ló ti kéwú, ṣùgbọ́n òun náà wà náà tó ń takò Markaz ẹ̀sìn. Tó bá fẹ́ lọ sí ẹni occasion ó gbé Kùránì búra pé ìgbà tó ń wà Markaz wọn kó àwọn ní tawhid. Ọwọ́ Mudirul Markaz ló sì ti gba ṣàhádà rẹ̀, torí àsìkò kan náà pawápọ̀ tàjọ kéwú. Ìgbà tí wọ́n ń ṣe ṣàhádà Thanawi lèmi ń ṣe Sanarábíà, lèmi ń ṣe Rọ́bíà, kì í ṣe pé ó ti jáde kan tipẹ́tipẹ́. Ò bá wọ agbádá jù bẹ́ẹ̀ lọ, ò bá wọ kankan jù bẹ́ẹ̀ lọ. Ìgbà tí wọ́n ń ṣe Sanarábíà torí classmate bàbá ọ̀tẹ́ ni, classmate tátúni náà àfáwà Kọ̀mọ́rù Ṣúgà, classmate ni wọ́n. Dr. Bube ní University of Ilorin, classmate ni wọ́n. So ọdún mẹ́ta ló fi senior mi, kìí ṣe pé bóyá ó ti wá jáde a sì mọ ìrò áàkì ló sì gbé, ó ṣe àwọn ọkọ̀ yẹn bá àmọ̀ ẹ̀ dáadáa jáde pẹ̀lú tó ń sọ yìí wípé bàbá Mudirul Markaz yìí mo fẹ́ tó àwọn ọ̀rọ̀ yẹn fún ẹni o, ó mú àwọn èèyàn lẹ́rú torí pé ó áyánà rẹ̀ ó sì ṣáádà rẹ̀ nígbà tó ń bẹ lékeu. Àbí Markaz ò kí ń kọ́yàn tawhid, wọ́n yìí kọ́yàn ní àkídà. Gbẹ̀dẹ̀kọ́ ni kí Markaz
kán tẹ̀lé àkídà Abdul Wahab Najdi lálàlàlàlàlà dandan kọ́ Abdul Wahab Najdi tó dé ní tawhid ní àkídà ti wà ní Islam Ànábì ló gbé dé Ànábì ló kọ́ wa so tí Markaz bá ti wá tẹ̀lé manhaju Salafiyya àbí kílẹ̀ ń pè kò sọ di pé kẹ́ wá sọ àyè yẹn di ọ̀tá àbí kẹ́ sọ pé ẹ fẹ́ fọ́ àyè yẹn kò possible tó o bá ti lè búra pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú tó ń sọ ń ta ẹ̀ tó ń sọ wípé Sheikh Adamu wọ́n kọ́ lẹ̀ pé kí ẹ má mú ní sí lẹ́rú ní pé Markaz yàní tahrir at-talaba min al-ubudiyya kí ẹ tú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kúrò ń bi pé à ń ṣerú àwọn àfà tí Markaz bá tún fẹ́ tú yẹn lẹ̀ tí wọ́n bá tún fẹ́ ṣe Markaz tún fẹ́ ṣe ju bó ti lágbára lọ ni tẹ́lẹ̀ tó bá lọ lékéwù kan ìfẹ́ dárúkọ àwọn sẹ́ẹ̀tì yẹn tó bá lọ àwọn lékéwù kan o lè lo 30 years o lè lo 40 years ó dẹ̀ ẹlòmíì ń kú sí lékéwù Markaz máa kó ẹ fọdún 4 péré látọdún 4 tó bá wù ẹ́ o lè ka Thanawi ọdún 4 àwọn kan bẹ̀rẹ̀ wọ́n ti di professor lẹ́nìí ọdún 4 náà kà ìdádí náà kà Markaz tó fi di nǹkan tán dà ẹ́